ṣe ló déédé rí ilé ìṣáná kan tí òun ti ta sínú àkísà yípo lójú omi, ṣùgbọ́n omi kò tilẹ̀ dé ibi tí ilé ìṣáná yìí wà rárá. Ìyàlẹ́nu ni eléyìí jẹ́ fún un. Kò yé bí ó ti ṣe lọ dá ọ̀kan nínú àwọn ilé ìṣáná wọn nìdí sínú aṣọ rárá, bẹ́ẹ̀ ni ọjọ́ pẹ́ tí ó ti ta sínú aṣọ bẹ́ẹ̀. Ìgbà tí ó ṣe, àdìtú kó kúrò nínú ibùdó, ó fi orí lé apá ọ̀tún rẹ̀, ó ń lọ ṣá, kò yà sí apá ọ̀tún, kò yà sí òsì mọ́. Ó nírètí lọ́kàn rẹ̀ pé ìgbà tí ó bá pẹ́ ṣá, òun ò kan ibi tí ọmọ ènìyàn ń gbé, òun ò tilẹ̀ lè wádìí díẹ̀ nípa àwọn òbí òun. Lóòótọ́, ìgbà tí ó rin ìrìn ọjọ́ méjì gbáko, ó já sí ìlú kan báyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Ajédùbúlẹ̀. Ní àkókò yìí, ó ṣòro kí ènìyàn tó lè rí àdìtú kí ó sọ̀rọ̀ sí i. Fún odindi ọdún 7 kò gé irun orí. Irùngbọ̀n rẹ̀ tí ó sì bẹ̀rẹ̀ sí hù nínú igbó ti hù yàwìrì nítorí òun náà ti di ọkùnrin. Kò sí pé ó fi ọṣẹ wẹ̀ fún odindi ọdún 7 náà. Ewé ló fi ń gbo ara nínú omi. Aṣọ kan ṣoṣo ló ní lára. Òun náà sì ní ẹ̀wù àti ṣòkòtò péńpé tí ó ti fi ń lọ sí ilé ìwé rí. Eléyìí sì ti wá ya tó bẹ́ẹ̀ tí ẹ̀wù ti kúrò ní ẹ̀wù, tí ṣòkòtò kúrò ní ṣòkòtò, tí gbogbo aṣọ dàbí jọwọ́lọ ọ̀gẹ̀dẹ̀ lára. Gbogbo ara dúdú fafa. Irun orí rí gẹ̀lẹ̀tì. Èékán ọwọ́ àti ẹsẹ̀ yọ ṣọ̀bọ̀lọ̀. Rùngbọ̀n hù yàwìrì. Ìràwé àti ẹ̀rún igi àti onírúurú èèrà gba gbogbo orí kankan. Ìgbà tí ó kọ́ wọ àárín ìlú, wèrè ní gbogbo ènìyàn pè. Ṣùgbọ́n eyín erin tí ó fi ń ti ilẹ̀ ló wọ oníṣòwò kan lójú tí ó bá lọ sọ̀rọ̀ sí i. Oníṣòwò yìí kí i, òun náà dáhùn dáadáa. Ó béèrè kí ó jẹ́ kí òun yẹ eyín erin ọwọ́ rẹ̀ wò. Òun náà fún un láàyè. Bí ó ti yẹ̀ ẹ́ wò tán ló ní òun fẹ́ rà á. Àdìtú tí kò tilẹ̀ ní kọ́bọ̀ lọ́wọ́ gbà fún un. Ṣùgbọ́n ìgbà tí oníṣòwò sọ pé òun ò san pọ́ùn 10, tí àdìtú Olódùmarè fẹ́ dáhùn pé pọ́ùn 10 pọ̀ jù ní ti òun, ṣe ni oníṣòwò kejì tí ó ti ń gbọ́ ohun tí wọ́n ń sọ ka pọ́ùn 25 lé àdìtú lọ́wọ́. Àdìtú sá gba owó. Ohun tí ó kọ́ ṣe ni kí ó lọ sí ọ̀dọ̀ ẹni tí ń ta ọkà, kí ó dá ọkà jẹ. Èkìrì ẹran 6 bámúbámú ni ó rà fi bá òkèlè lọ sí àpolùkù. Lẹ́yìn èyí, ó wẹ̀, ó tún ara ṣe, ó ra bùbá kan, ṣòkòtò kan, ó sì tún ra fìlà kan. Wọ́n dá àwọn wọ̀nyí tà ni, kì í ṣe pé wọ́n fi wọ́n dá. Ṣùgbọ́n síbẹ̀ náà, ìgbà tí ó wọ aṣọ wọ̀nyí, wọ́n bá a mú tó. Eléyìí sàn ju àkísà bíi jọwọ́lọ ọ̀gẹ̀dẹ̀ tí ó ti ń kóbo ara kiri. Ó gbé orí rẹ̀ fún ẹni tí ń gé irun. Wọ́n bá a gé dáadáa. Ó mú abẹ mímú, ó fi fárùngbọ̀n. Bí ènìyàn bá wò báyìí, àfi bí ẹni pé kì í tún ṣe òun ni mọ́. Tẹ́lẹ̀tẹ́lẹ̀, àdìtú dára lọ́mọkùnrin, àfi bí a bá máa tan ara ẹni jẹ. Bí ìlú rẹ̀ Ìlákọ̀sẹ̀ ti kéré tó, tí àwọn ènìyàn ibẹ̀ sì burú tó, ojú àwọn obìnrin ibẹ̀ kì í kúrò lára ọkùnrin yìí. Àdìtú Olódùmarè, ẹni Ọlọ́run dá, kò ṣeé fi ara wé. Ìgbà tí ó ti wá ilé kan háyà tí ó dúró fún bí ọjọ́ 3 ní Ajédùbúlẹ̀ ni ó ti padà sínú igbó tí ó wá eyín erin lọ. Ó pẹ́ díẹ̀ kí ó tó rí ibi tí àwọn eyín erin wọ̀nyí wà, nítorí ìgbà tí ó ti kù bí wákàtí kan àbọ̀ kí kìnìún tí ó máa ń tẹ̀lé bí ajá dé Ajédùbúlẹ̀ ní ọjọ́ tí ó kọ́ wá sí ìlú náà, ní ọdẹ kan ti rí i tí ó pa á. Síbẹ̀ ṣá, ó dé ibi tí eyín erin wọ̀nyí wà dandan. Kò sí ìlú náà ní òde ayé tí eyín erin ti tà bí Ajédùbúlẹ̀. Ibi tí àdìtú sáà ti di olówó nìyí. Ṣe ló ń lọ sí inú igbó tí ó ń lọ pẹ̀lú ẹrù eyín erin. Ìgbà tí ó fi máa tó oṣù 2, àdìtú Olódùmarè ti ní tó 20 àpò owó dáadáa. Kò pẹ́ lẹ́yìn èyí tí ó ra ilé lọ́wọ́ ọkùnrin olówó kan. Owó ọkùnrin náà pọ̀ gidigidi. Bí ó sì tilẹ̀ jẹ́ pé ìgbà tí òpin ọdún kan fi máa parí,
àdìtú ti ní tó 100 àpò owó dáadáa, síbẹ̀ owó rẹ̀ yìí kò tó nǹkan kan lára ti ẹni tí ó ta ilẹ̀ ilé fún un. Ibi ilẹ̀ títà yìí sáà ni òun àti ọkùnrin náà ti di ọ̀rẹ́ pátápátá. Ọ̀rẹ́ wọn jinlẹ̀ gidigidi. Ìgbà tí àdìtú Olódùmarè parí ilé rẹ̀ tí ó ń kọ́ tán, bí ilé náà ni ọkùnrin yìí ń gbé, bí tirẹ̀ ni kò sí ẹni tí ó mọ̀. Ọmọ ló fi àdìtú ṣe. Ọmọ kan ṣoṣo tí òun pàápàá ní obìnrin ni. Àdìtú kò gbé ju ọdún 4 ní Ajédùbúlẹ̀ nígbà tí ọkùnrin olówó tí ó fẹ́ràn rẹ̀ yìí kú. Kò sì ju oṣù 6 tí ọmọ rẹ̀ kan ṣoṣo tí ó ní wọ ilé ọkọ nígbà tí ikú dé bá a yìí. Ìgbà tí wọ́n máa ka ìwé àkọsílẹ̀ fún pínpín ohun ìní ọkùnrin yìí, ohun tí wọ́n bá ní èyí. Eléyìí ni májẹ̀mú ìkẹyìn tí mo bá àwọn tí yóò pín ogún mi dá lẹ́yìn tí mo bá fi ayé sílẹ̀. Èmi, ìtùnú ayé, ayédèmí, ògo Olúwa, kọ èyí sílẹ̀ lórí ohun ìní mi lónìí, ọjọ́ 13 oṣù kẹjọ, 1468 lẹ́yìn ikú Olúwa wa. Mo sì yan àwọn méjì yìí, òótọ́ korò àti èké ṣubú, ní àwọn tí yóò pín nǹkan mi gẹ́gẹ́ bí ètò yìí. Mo fi 500 àpò owó fún ìyàwó mi ìfaradà ògo Olúwa, kí ó máa lo èyí nì títí ọjọ́ ikú rẹ̀. Mo sì fi ilé mi tí a jọ ń gbé fún un. Òun náà ni kí ó ní owó tí àwọn tí ó háyà yàrá nínú ilé náà bá ń san títí láéláé. Mo fi 1000 àpò owó fún ọmọ mi obìnrin ní ìrètí pé òun àti ọkọ rẹ̀ yóò máa fi ṣòwò. Mo fi ilẹ̀ mi tí wọ́n ti ń wa epo mọ́tò fún un pẹ̀lú. Mo fi gbogbo kòkó mi fún un. Mo fún ọmọ mi obìnrin yìí àbẹ̀gbé ní pẹ̀tẹ́ẹ̀sì 24 nínú àwọn ilé mi ní Ajédùbúlẹ̀. Mo sì fún un ní mọ́tò ayọ́kẹ́lẹ́ 6 àti mọ́tò ẹlẹ́rù 6 pẹ̀lú. Èyí tí ó bá wù ú nínú àwọn ilé mi àti nínú àwọn mọ́tò mi ni kí ó kọ́ mú, kí wọ́n tó máa fi ìyókù fún àwọn tí mo pín wọn fún. Ọmọ mi àbẹ̀gbé yìí ní ìfẹ́ mi gidigidi, mo sì fẹ́ kí ayé òun àti ọkọ rẹ̀ dára. Mo fi 500 àpò owó fún àdìtú Olódùmarè tí mo ti gbà ṣe ọmọ. Mo sì fún un ní ilẹ̀ mi tí wọ́n ti ń wa góòlù àti gbogbo oko rọ́bà mi, kí ó mú ilé 12 àti mọ́tò ayọ́kẹ́lẹ́ 12 pẹ̀lú mọ́tò ẹlẹ́rù 6 lẹ́yìn tí ọmọ mi àbẹ̀gbé bá ti mú èyí tí ó wù tán. Ṣùgbọ́n kí àdìtú Olódùmarè tó lè jẹ àǹfààní wọ̀nyí, ó ní láti fi ọwọ́ sí ìwé pẹ̀lú àwọn tí yóò pín ogún mi pé ìyàwó tí òun ó kọ́ fẹ́ ní láti jẹ́ ọmọ Ajédùbúlẹ̀. Kí ó sì tó lè fẹ́ òmíràn tẹ̀lé, ó ní láti tó ọdún 10 gbáko tí ó ti fẹ́. Mo fi ilé méjì sílẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan nínú àwọn àbúrò mi obìnrin 6, kí àwọn tí mo fi sí ìtọ́jú ogún pínpín yìí pín ohun ìní mi mìíràn tí n kò tí ì dárúkọ lọ́nà tí ó bá wù wọ́n. Ẹnì kọ̀ọ̀kan nínú àwọn tí mo fi sí ìtọ́jú ogún pínpín yìí ní láti máa gba àpò owó kọ̀ọ̀kan lọ́dọọdún fún iṣẹ́ wọn. A ní láti máa yọ eléyìí ní ìbẹ̀rẹ̀ ọdún nínú àwọn ohun ìní mi. Fífi ọwọ́ sí ìwé, oní-nǹkan, ìtùnú ayé, ayédèmí, ògo Olúwa, ẹlẹ́rìí, ìlọ̀rí, ẹ̀tọ́ ayé, ẹlẹ́rìí, àjàlá olódodo. Agbẹjọ́rò tí ó kọ ètò yìí sílẹ̀, Òyépọ̀ Ọgbọ́ndìran. Báyìí ni àkọsílẹ̀ tí ọkùnrin olówó yìí kọ. Ìgbà tí ó ń kọ,
kò mọ̀ pé òun ó tètè kú, ṣùgbọ́n kò pẹ́ jù bẹ́ẹ̀ lọ tí ó kọ̀ tí ẹlẹ́mìí gbà á. Àkọsílẹ̀ yìí sọ àdìtú di olówó tabua ní ọjọ́ kan ṣoṣo. Nǹkan tí ẹni tí ó ní àwọn ohun ìní wọ̀nyí sọ pé kí àdìtú ṣe kí ó tó máa kó gbogbo nǹkan rẹ̀ kò jú pé kí ó fi ọwọ́ sí ìwé pẹ̀lú àwọn tí ó máa pín ogún pé ìgbàkígbà tí òun bá máa gbé ìyàwó, obìnrin tí ó jẹ́ ọmọ ajédùbúlẹ̀ ni òun ò kọ́ fẹ́, àti pé kò gbọdọ̀ fẹ́ òmíràn tẹ̀lé títí ọdún 10. Kò tilẹ̀ wí pé kò gbọdọ̀ ní ju obìnrin kan lọ. Ọjọ́ kejì tí wọ́n ti ka àkọsílẹ̀ yìí ni àdìtú ti fi ọwọ́ sí ìwé pẹ̀lú àwọn tí ó ń pín ogún bí àkọsílẹ̀ ti sọ. Dájúdájú ẹ ó béèrè ibi tí àwọn òbí àdìtú wà àti irú ipò tí wọ́n wà láti ọjọ́ tí ọmọ wọn ti lọ. Ìpọ́njú kò fi wọ́n sílẹ̀ fún ìṣẹ́jú kan, ó wọ̀ wọ́n lọ́rùn bí ẹ̀wù ni. Ajédùbúlẹ̀ sì jìnnà púpọ̀ sí ìlákọ̀ṣẹ, àti pàápàá ọkọ̀ ojú omi ni ènìyàn ní láti wọ̀ lọ síbẹ̀ bí ó bá fẹ́ lọ. Ènìyàn lè bá ọ̀nà ìlú ìfẹ̀yìntì lọ, ṣùgbọ́n ọkọ̀ náà ni olúwa rẹ̀ yóò wọ̀ dé nǹkan bíi máìlì 10 sí ìfẹ̀yìntì. Ọmọ yìí kò gbúròó àwọn òbí rẹ̀ rárá fún gbogbo ìgbà tí ó fi wà nínú igbó, ṣùgbọ́n bí ó ti dé Ajédùbúlẹ̀ tí nǹkan bẹ̀rẹ̀ sí dára fún un ni ó ti bẹ̀rẹ̀ sí fi owó ránṣẹ́ sí wọn ní ìlákọ̀ṣẹ. Ó tilẹ̀ tún fi oúnjẹ àti aṣọ ránṣẹ́ pẹ̀lú. Owó tí àdìtú ní nísinsìnyí pọ̀ púpọ̀ ju èyí tí ènìyàn lè sọ, nítorí owó tí yóò máa rí lọ́dọọdún lórí ilẹ̀ tí wọ́n ti ń wa góòlù ju ẹgbẹ̀rún àpò owó dáadáa. Ó wá múra láti lọ wo bàbá àti ìyá rẹ̀, òbírí ayé àti ìpọ́njúdìran. Ó ra onírúurú aṣọ, àrán, dàmáàsì, aṣọ òkè àtàtà, sányán, ẹ̀tù, àlárì, àdìrẹ, aṣọ ẹlẹ́pa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó rán púpọ̀ ní ìró obìnrin tí yóò fi fún ìyá rẹ̀. Ó wá ra onírúurú àwo tí ó dára, tángànran àti onírúurú ife mímu ẹmu àti gàláfì fún ọtí mímu. Ó ra òjìlúgba iṣu, 50 àpò èlùbọ́, 40 àpò gàrí, 50 garawa epo, 40 garawa òróró ẹ̀pà, 40 garawa òróró ẹ̀gúsí, agbọ̀n obì gbàǹjà 10, ti àbàtà 10, ti orógbó 10, àpò iyọ̀ 6, ti ata 6, àti àlùbọ́sà 6, ti ata rodo 6, ti ata wẹ́wẹ́ 6, àti ti tòmátì 6. Ó wá ra ewúrẹ́ 25, àgùntàn 25 àti àgbò 25. Ó kó gbogbo wọ̀nyí sí ọkọ̀, ó di ìlú ìfẹ̀yìntì. Ó gbé mọ́tò ayọ́kẹ́lẹ́ gọ̀lọ̀kù 2 lọ́wọ́ pẹ̀lú. Ìlú ìfẹ̀yìntì ni ó fi mọ́tò sí nítorí ọ̀nà mọ́tò kò dé ìlákọ̀ṣẹ. Gbogbo nǹkan tí àdìtú rà yìí ó fẹ́ fi ṣe àjọyọ̀ ìpàdé òun àti àwọn òbí rẹ̀ ni. Ìgbà tí ó máa kúrò ní ìlú ìfẹ̀yìntì, ó gba aláàárù kí wọ́n bá òun kó àwọn nǹkan gbogbo tí ó rà ní. Wọ́n dé ìlákọ̀ṣẹ ní déédéé agogo 10 òwúrọ̀ lọ́jọ́ tí wọ́n dé ibẹ̀. Ìyàlẹ́nu ló sì jẹ́ fún àdìtú Olódùmarè nígbà tí ẹni tí wọ́n kọ́ pàdé, tí ó jẹ́ ẹni tí ń gbé etí ilé wọn gan, tí ó tún jẹ́ ìbátan pẹ̀lú, wí fún un pé òun kò rò pé àwọn òbí rẹ̀ wà nílé nítorí ó pẹ́ díẹ̀ tí òun ti rí wọn mọ́. Ó rò pé wọ́n lọ sí oko. Lóòótọ́ àdìtú wọlé, ilé kan gbìnrín-gbìnrín, kò gbọ́ ohùn ẹnikẹ́ni. Ìgbà tí ó wá yọ ojú wo yàrá tí àwọn òbí rẹ̀ ń gbé ni ó tó mọ nǹkan tí ó ti ṣẹlẹ̀. Ó bá wọn lóòótọ́, ó bá egungun wọn tí ó kún ilẹ̀ kìtìkìtì.
wọ́n ti kú. Ó tó ọ̀sẹ̀ mẹ́ta dáadáa tí wọ́n ti ṣe aláìsí ní òun wọlé. Gbogbo owó tí ó ti fi ránṣẹ́ sí wọn, ẹnikẹ́ni kò fi jíṣẹ́. Ebi pa àti bàbá àti ìyá Àdìtú Olódùmarè kú. Àwọn méjèèjì kú sí ojú kan. Bí ènìyàn bá sì ṣe àkíyèsí egungun wọn nì bí wọ́n ti rí, olúwa rẹ̀ kò ní ṣàìmọ̀ pé láì ṣe àní-àní wọ́n di ara wọn lọ́wọ́ mú títí wọ́n fi kú ni. Ọmọ náà wọlé, ó wò sàlẹ̀, omi bẹ̀rẹ̀ sí dà wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ láti inú ojú rẹ̀. Àdìtú ní, bàbá mi, bàbá mi, ìyá mi, yé, ìyá mi, egungun apá yìí ti bàbá mi ni, egungun ẹsẹ̀ yìí ti ìyá mi ni, egungun àyà yìí ti bàbá mi ni, agbárí méjèèjì yìí ti àwọn òbí mi ni. Ẹ̀yin tí ẹ bí mi, mo fi yín sílẹ̀ pẹ̀lú ẹran ara, mo bá yín ní egungun wọ́ngan-wọ̀ngan. Bí ẹ kò tilẹ̀ lówó, ẹ ti ń sọ̀rọ̀ sí mi rí, ṣùgbọ́n lónìí àti sọ̀rọ̀ kò ṣeé ṣe. Olódùmarè, ayé yìí kò yé mi. Ẹlẹ́dàá, n kò mọ ìtumọ̀ ayé. Àdìtú ní, ebi pa bàbá mi títí ó fi kú, ebi pa ìyá mi títí ó fi lọ. Èmi là, èmi lu, èmi ní ilẹ̀, èmi ní ilé, mo ní owó tabua. Báwo ni ìbá ti dùn tó, ìwọ ẹlẹ́dàá mi, pé dàǹgódó tí mo mú wá kí bàbá mi wọ̀, ṣòkòtò arúmátá tí mo mú wá kí bàbá mi wọ̀, aṣọ àrán tí mo mú wá kí ìyá mi ró, gèlè àrán tí mo mú wá kí ìyá mi wé. Ìdààmú dé bá mi, ọkàn mi dàrú, ó dàbí ìgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìsàlẹ̀ akèǹgbẹ ọtí ọkà. Inú mi kan bí ẹmu ọjọ́ mẹ́jọ. Ìrètí tí mo ní ti pọ̀, ó pọ̀ gidigidi. Ìrètí mi ni pé kí n pa ewúrẹ́ kí ìyá mi jẹ, kí n pa àgùntàn kí ìyá mi jẹ, kí n se ọbẹ̀ ewédú kí ìyá mi fi jẹ àmàlà gbígbóná, kí n ṣe mọ́ínmọ́ín kí ìyá mi fi jẹ ẹ̀kọ, kí bàbá mi jókòó kí ìyá mi jókòó, kí wọ́n máa da ọbẹ̀ ẹja pọ̀ mọ́ ti elédé, ìwé adìẹ pẹ̀lú ti pẹ́pẹ́yẹ, kí wọ́n máa pa ẹ̀dọ̀ ẹran pọ̀ mọ́ ṣàkì, ike màálù pẹ̀lú ahọ́n, kí wọ́n gbádùn ara wọn bí ó ti yẹ. Ìrètí mi dòfo, ìrètí mi dòfo, ìrètí mi dòfo. Ẹ̀yin ọmọ aráyé, ẹ kò lè mọ bí ìbànújẹ́ yìí ti jinlẹ̀ tó. Ẹ̀yin ènìyàn, ìdààmú ọkàn mi kò lè yé yín. Àfi bí ẹ bá mọ bí ìbànújẹ́ ẹni tí ìrètí rẹ̀ dòfo ti tó. Ẹni tí ìrètí rẹ̀ dòfo dàbí ẹni tí ó bẹ́ láti òkè àjà, tí ó bẹ́ lu ìṣó, tí ìṣó gún látẹlẹsẹ̀, tí ó yọ ní òkè ẹsẹ̀, tí ọkùnrin náà kò lè fa ẹsẹ̀ rẹ̀ yọ. Ó ṣubú lulẹ̀, ó ń jẹ ìrora. Ìgbà tí ó pẹ́, àwọn ènìyàn dé, alápá mú apá, ẹlẹ́sẹ̀ mú ẹsẹ̀, wọ́n fi gbogbo agbára fa ẹsẹ̀ yọ. Ẹ̀jẹ̀ bẹ́, ó ń tọ ṣọ̀ọ̀rọ̀ láti òkè, ó ń ṣàn láti ìsàlẹ̀. Ìrora náà pọ̀ gidigidi. Bẹ́ẹ̀ ni ẹni tí ìrètí rẹ̀ dòfo rí gan. Láti òní lọ, n kò ní bàbá mọ́. Olódùmarè, má ṣàìṣe bàbá mi. Láti òní lọ, kò sí ìyá mọ́. Olódùmarè, má ṣàìṣe ìyá mi. Má ṣàìṣe alágbọ̀ràn dùn mi. Ẹlẹ́dàá mi, má ṣàìṣe alátọ̀nà mi. Ẹlẹ́dàá mi, ẹrùkẹ́rù tí ó wà tí mo ní láti gbé, jọ̀wọ́ Olódùmarè, má ṣàì bá mi gbé. Ìrìnkírìn tí ó wù tí mo ní láti rìn, jọ̀wọ́ Olódùmarè, má ṣàì bá mi rìn. Máa bá mi lọ lónìí, máa bá mi lọ lọ́la, máa bá mi lọ títí láéláé, ìwọ ẹlẹ́dàá mi. Báyìí ni Àdìtú sọ̀rọ̀ arò, pẹ̀lú ẹkún, pẹ̀lú òṣé,
pẹ̀lú ìmí ẹ̀dùn pẹ̀lú ìbànújẹ́ ńlá. Ṣùgbọ́n ọmọ náà ṣe òkú àwọn òbí rẹ̀ dáadáa. Kò kù ẹyọ ẹnìkan ní ìlákọ̀ṣẹ́ tí kò jẹun yó bámúbámú. Kò sì kù ẹyọ kan tí kò mu nǹkan yó kí ó máa ta rángọ́ kiri. Òkú àwọn òbí rẹ̀ ni ó yí ìlákọ̀ṣẹ́ padà pátápátá, nítorí àdìtú Olódùmarè fi owó ara rẹ̀ ṣe ọ̀nà mọ́tò láti ìlú Ìfẹ̀yìntì dé ìlákọ̀ṣẹ́, ó sì dá ọ̀dà sí i. Lẹ́yìn náà, ó dá iṣẹ́ pàtàkì kan sílẹ̀ ní ìlákọ̀ṣẹ́ tí àlejò fi wọ ìlú, tí ìlú di ńlá. Ó sì wá dá ẹ̀kọ́ ọ̀fẹ́ sílẹ̀ lórúkọ àwọn òbí rẹ̀. Ọdọọdún ni wọ́n rán ọmọ 25 láti ìlákọ̀ṣẹ́ lọ sí ìlú ńlá láti lọ kọ́ ẹ̀kọ́ nípa ìwà. Ọ̀fẹ́ sì ni. Àdìtú wá ṣe ọ̀wọ́n ńlá kan sílẹ̀ lórúkọ àwọn òbí rẹ̀. Ojú agogo 4 ńláńlá ni ó wà ní òkè ọ̀wọ́n yìí tí wọ́n ń ka wákàtí dáadáa. Ní ìsàlẹ̀ ọ̀wọ́n náà ni ọ̀rọ̀ yìí wà. Ọ̀wọ́n yìí wà lórúkọ òbírí ayé àti ìpọ́njúdìran. A ṣe láti ọwọ́ ọmọ wọn, Àdìtú Olódùmarè. Àwọn ará ìlákọ̀ṣẹ́ a máa pe ọ̀wọ́n yìí ní agogo òbírí ayé òun ìpọ́njúdìran. Òun ló máa ń sọ àkókò fún wọn. Bí ó di agogo kan, á lu ọ̀kan. Bí agogo di 2, á lu 2. Bí ó bá sì ti ń lù, kí ohùn rẹ̀ máa rinlẹ̀ dòdò ni. O gbọ́ gbọ́n 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 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ìlú Ìfẹ̀yìntì ni Àdìtú ti náwó jùlọ pátápátá, nítorí òun tóbi ju ìlákọ̀ṣẹ́ lọ. Púpọ̀ nínú àwọn ọmọ ìlú náà ni kò mọ̀ mọ́. Lọ́nà kínní, Àdìtú ti yí padà. Ọwọ́ ọlá wà lára rẹ̀, ó sì tilẹ̀ dàgbà sí i. Ìgbà tí wọ́n bá ń wò nínú mọ́tò gbọ̀lọ̀kù, ẹnu ya àwọn tí wọ́n ti mọ̀ ọ́ tẹ́lẹ̀ rí, tí wọ́n rántí pé ó ní àwọn dá ẹjọ́ ikú fún kí Ọlọ́run tó yọ. Ìgbà tí Àdìtú Olódùmarè ti di olówó tán, àwọn obìnrin ìlú Ìfẹ̀yìntì kò jẹ́ kí ó sinmi. Òmíràn á kó góòlù pa orí, á kó pa ẹsẹ̀, á kó bo ọrùn, á fi tojútimú kun àtíkè, á kùn sápá, á kùn sẹ́sẹ̀, á mú sálúbàtà, á máa wọ́ gẹ̀rẹ́gẹ̀rẹ́ dí mọ́lé. Dí Àdìtú tí ó ti fi ọwọ́ sí ìwé pé ajédùbúlẹ̀ ni òun ò ti kọ́ lóbìnrin mọ́lé. Bí wọ́n ti ń gba ojú ọ̀nà ọ̀tún wọlé ni Àdìtú mú wọn gba ti òsì jáde. Bí wọ́n bá mọ́ ọ lójú, òun náà mọ́ wọn lójú. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin ni kò bìkítà nígbà tí wọ́n bá ń fẹ́ ba ayé ẹni ẹlẹ́ni jẹ́. Bí wọ́n bá ti rí owó, wọn kò mọ ẹ̀tọ́, wọn kò mọ ẹ̀yẹ, àti èyí tí ó tọ́ àti èyí tí kò tọ́ ni wọn ó máa ṣe. Àdìtú ṣe tó bí oṣù kan ní Ìfẹ̀yìntì kí ó tó kúrò, kí ó tó lọ sí Ajédùbúlẹ̀. Ọjọ́ tí ó sì kọ́ sùn ní Ajédùbúlẹ̀, ó làálàá àgbàràgbà kan. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá wa ká lọ nínú kíka ìwé ìtàn yìí. Ẹni tí ó ka ìwé ìtàn yìí sí yín létí ni Adéṣọlá Òbínúgà, aya Ọlábọ̀adé, láti orí ìpele tí a ti ń fi èdè Yorùbá dábìrà, ẹwà èdè Yorùbá. Ẹ ṣeun.